Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko lódò jákèjádò gbogbo ibi. Yes o, kí ni mo mú wá fún ilé mi? Ṣé mo pé ń gbà míì àgàgà ní festive period? Ẹ mọ̀, jollof rice, guinea corn, fried rice ó ti máa ń wọ́pọ̀ jù. Ẹ máa fẹ́ ṣe white rice. Àmọ́ ata dídín tó jọrantí, tó jojú ní gbèsè, tó ṣe serve èèyàn fún any kind of occasion, especially this festive period. Òun ni mo mú wá fún ilé mi, which is Nigerian, ẹ bá mi sọ délẹ̀, chicken stew. Bẹ́ẹ̀ ni, ata rice tẹ máa rí tó máa ní mọ́mí Basira ní àkú ọdún àkúyèdúró ẹ̀mí aṣọ̀pọ̀ wọ́n ní gbé oúnjẹ fún yín o, white rice àti ata yẹn ni èmi mú wá fún yín láti wá kọ́ yín ní èní. Kí wá ní àwọn èròjà mi? Mo ti sọ fún yín pé chicken stew ni, àti ṣan chicken wa dáadáa. Ẹ̀yin lè ṣe turkey stew, but ní festive period báyìí àgàgà ní ọdún báyìí, ní ọdún kérésìmesì yìí máa dé àti everywhere táwọn èèyàn máa wá, yọ máa yọ tọ́ mi, máa bá yàn oníkálukú ṣe àjọyọ̀. Chicken ló máa ń sábà wọ́pọ̀. Òun ni tó ti yẹ yín, Christmas is for chicken, ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. So chicken òun ló wà níbà, àti fọ́ dáadáa, ó ti mọ́ tónítóní. Then òróró lélẹ̀, Alubosa rèé. If you know me so well, I side the recipe ní Alubosa. Èmi fúnra mi mo like Alubosa dáadáa. Tó ti yẹ yín. Then pepper mix lélẹ̀. Pepper mix mi fẹ́ máa emphasize jù, ó wà nínú channel mi bí mo ṣe arrive pepper mix. Òun lélẹ̀, mo ti bọ̀ ọ́. Then Tyme, Isebe, Corry, tin tomato tá à ń pè, which is tomato paste, Adun Obe, bay leaf àti garlic and ginger. Òun ni mo rà, fresh garlic and ginger òun ni mo rà. Ṣe sí báyìí. So without further ado, ẹ má yẹ kí n dènà pẹ̀lú kí n má bàa bọ̀ yín, torí àwọn àlejò yín dúró dè yín, nǹkan tẹ́tẹ̀ gbọ́dọ̀ ṣe fún wọn, òun ni mo fẹ́ kọ́ yín. So now mo ti heat up pan mi lọ, ti máa ń sọ fún yín ó máa ń jà. Kí ni a máa wá ṣe? Ẹ jẹ́ ká kó chicken wá sí. Tẹ̀sí gbọ́ pé kò dá kéèyàn máa parọ́, mo ti heat up pan mi lọ. So a ti fọ chicken wa dáadáa o. Ìjọra lò náà báyìí. So ní báyìí màá fi Corry díẹ̀. Of course festive meal ni, màá wá fi Adun Obe sí. Màá fi Adun Obe marinate dáadáa. Màá wá fi màá fi Adun Obe sí. Màá wá fi Isebe màá fi sí. Gbogbo eléyìí a fẹ́ fi bọ chicken yìí ni o. So ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó má sọ fún yín spices yín wọ̀ntúnwọ̀nsì ni. Then màá fi thyme sí. Màá wá fi bẹ́ẹ̀ bá ṣe sauce chicken yìí sí ló máa jẹ́ kí ọbẹ̀ yẹn kó top notch, ló máa jẹ́ kí àwọn neighbor tẹ bá fẹ́ fi serve sínú wọn máa dùn fún màá yín sí ọbẹ̀ yẹn dùn bàjẹ́. Tó ti yé yín, so òun lélẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe sauce ẹ̀, kí dẹ̀ ni mo fi sauce ẹ̀ fún yín sínsìn, mo ti fi Corry, Tyme, Adun Obe, Isebe mo ti fi sí. Then mo ṣe wá da Alubosa sí. Now I'm going to add my bay leaf. Òun rèé, mo ti add ẹ̀ sí. Wọ́n tó bá láì kí chicken ẹ̀ kó máa ra máa ta yẹ́rí pé kí ni ẹ lè gé rodo sínú ẹ̀, kẹ̀kọ́ ra slice rodo sínú ẹ̀ báyìí, all well and fine ni. So máa ra fi garlic and ginger fresh one, máa ra fi kékeré sí, because kékeré tó kù yìí máa tún lò ní máa rí bí mo ṣe máa lò. So báyìí mo ò tí ì fẹ́ jẹ́ kí mi ì tí ní bomi sí, mo fẹ́ kó sun omi díẹ̀ jáde fúnra ẹ̀. Ó máa ń da kó máa cook in its own juice ti yẹn, so that ẹ fẹ́ jẹ́ kó rich dáadáa. Mo mí pé very very well. This is your sauce, this is your chicken that you marinate by. So ìwọ tó bá yẹ pé o ní time sí, you have the luxury time. Ẹ lè kọ́kọ́ tí mo ṣe báyìí, mo ṣe máa fọwọ́ pò dáadáa o, mo ṣe máa mix ẹ̀. So ẹ lè kọ́kọ́ gbélẹ̀ kẹjẹ kó wà fún like 25 or 30 minutes tẹ bá rí pé ní that time, but nísìnyí ẹ lè ṣe straight bí mo ṣe ṣe. Anyone you do is perfect. Okay, tó bá jẹ́ overnight ẹ lè ṣe kẹ̀kẹ́ sínú fridge ní mọ́jú, all well and good, but eléyìí náà kò síbẹ̀ ṣe tí ò dára tó. So báyìí ẹ ti rí, ẹ make sure pé ẹ kó tiẹ̀ dáadáa, ó wọnú ara wọn dáadáa. Ìyẹn Adun Obe, Isebe, bay leaf, Alubosa, fresh ginger. But if you don't like garlic and ginger taste, please ẹ má lò. Tẹ́ bá like fresh one, you
can do with powdered one provided pé ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ dà á sí ṣó ti yé yín ní báyìí I'm going to cover it ẹ jẹ́ ká fún ní like 5 minutes ẹ jẹ́ kó sun omi ara ẹ̀ jáde not that we will not top up water but ẹ jẹ́ kó sun omi ara ẹ̀ jáde so that a lè fún yín ní that rich flavour ṣó ti yé yín so I'm going to cover it so ẹ má jẹ́ kí iná abẹ́ ẹ̀ pọ̀ jù o so that kò ní jóná just little like this so à ń bọ̀ mi ò tí dé so ní báyìí ó ti sun omi jáde that I'm very sure have you seen it omi ara ẹ̀ nìyẹn kò tán pè ní pé let it cook in its own juice òun nìyẹn ṣe ti rí báyìí omi tóun sun jáde òun lélẹ̀ so because of the recipe tá fẹ́ ṣe a máa ní láti add little bit of water ẹ má jẹ́ kó omi yẹn pọ̀ just like this little náà ni. So now mo ti mọ̀ so sure pé ó ti over sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ ó ti over marry ara wọn ó ti sọkùtù wọ̀ ẹni ó ti bẹ́ẹ̀ ni now ṣe ti rí isn't this beautiful so now láì dé ìnà pẹ́nu ẹ jẹ́ ká wá chicken wa a máa sieve omi ẹran yìí sharp at least àárọ̀ ni káwọn èèyàn tó dé láti kó tó dé láti Christmas worship ní church kó yé yín kó ti bálẹ̀ kí káwọn èèyàn tó dé kẹ̀tì sí oúnjẹ lẹ̀ sódà tó bá ṣe ń dé báyìí wọ́n ní àpò ọ̀tún àkúyè tún ẹ̀mí àṣọpẹ́ so bí mo fẹ́ wá gbogbo ẹ̀ nìyẹn máa wá sí ìbomi ẹran yìí sharp ká má pẹ́. So now mo ti sieve ẹ wo bómi chicken wa ṣe mọ́ tónítóní tó mọ́ tónítóní. Okay now kí ni next thing? The next thing is ẹ jẹ́ ká gbé òróró yìí ká gbé kaná báyìí. Torí pé wá jẹ́ festive meal yẹn wá ní pé òróró máa ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ ó ti dà báyìí. Ṣé wá rí nǹkan tí mo ṣe ìwọ̀ntúnwọ̀nsì ni òróró yìí ẹ má yẹ kó over pọ̀ jù because òun náà ni ẹ máa fi ṣe base àtàyín tó ti yẹ yín sìn so tẹ́ ẹ bá fẹ́ dá onions yín báyìí ló wàhálà ẹ lè rọra sọ bọ́ọ̀ kékeré ẹ̀kọ́ sọ́ọ̀sì báyìí tó ti yẹ yín torí pé ó kàn fún ní aroma náà ni ẹ máa jẹ́ kó ṣe kí ni kó saute dáadáa nínú ẹ̀ ẹ jẹ́ kó dín dáadáa nínú ẹ̀. Òróró yẹn ó ti gbóná dáadáa báyìí so next máa ṣe ni pé màmá kó àwọn chicken mi sí a fẹ́ di golden brown ni. ẹ rọra ọ̀ṣẹ́ mọ̀ pé omi ṣì wà lára ẹ̀ mo máa ta pàpàpà ní o ṣe ti rí báyìí so tẹ́ bá rí i pé bóyá ẹ ní time ẹ sì lè jẹ́ kó ro omi dáadáa tó yẹ yín so ọ̀ọ́kẹ́ cover ẹ̀ kó má bàa spill sí gbogbo ilẹ̀ so bí mo ṣe máa ra cover ẹ̀ rí ẹ má cover ẹ̀ jù náà báyìí ẹ máa wá lò ná díẹ̀ so ẹ má cover ẹ̀ jù tó tẹ́ bá cover ẹ̀ jù ó máa dín ní so yà fẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lè cause hazard náà gbà mí so ẹ rọra ṣe báyìí so bá ṣe máa dín gbogbo ẹ̀ nìyẹn ṣó ti yé yín. So ní báyìí mo ti dín ẹ ti rí chicken wa tó ti chicken ni tó ti golden brown bẹ́ẹ̀ ni so mo ti dín báyìí the next thing is òróró chicken wa ta fi dín chicken òun lélẹ̀ so mo dẹ̀ ti sieve òróró tẹ bá rí kò sí particles kankan ẹ make sure pé ẹ sieve òróró yín o kẹ wá dà padà sí pot tóró yín bá ti pọ̀ jù ẹ ṣe ìwọ̀ntúnwọ̀nsì ni so ní báyìí òróró gbóná yẹn nǹkan tó ti gbóná ready ẹ ti rí a máa da onion wa sí after that ní come on kíyà mọ́sá come on
ẹ ṣe kí ni ẹ stir fry ẹ̀ díẹ̀ ó tẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ mọ́nú ara wọn after which màá wá dá tomato paste yìí sí. ẹ má yẹ kí tomato máa pọ̀ jù nínú ata báyìí o tó máa jẹ́ kó máa tìpọ̀ ní. So in a nutshell nǹkan tá a fẹ́ derive ni pé a fẹ́ ṣe base ó máa dàbí pé base yẹn a fẹ́ fi ṣe bí jollof rice kò kì í ṣe jollof rice so a máa jẹ́ kí tomato paste yìí kó ṣe kí ni kóun náà túká ká dín dáadáa ṣóyè yín so ẹ má rush you need to allow it so that gbogbo taste sáà yẹn àbí slapping taste yẹn ó máa kú rẹ̀ pátápátá nínú ẹ̀ so ẹ má rush a máa stir fry ẹ̀ dáadáa ẹ má dẹ̀dẹ̀ kó jóná tó ti yé yín so nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ òun nìyẹn so in case ẹ bá rí pé mo kàn yí yes I'm taking my time mi dẹ̀ fẹ́ kó jóná òun ni so ó gbọ́dọ̀ dín dáadáa so ẹ ti rí pé mò ń stir fry ẹ̀ báyìí ẹ make sure pé tomato paste yẹn tí tomato ta máa ń pè ó ṣe kí ni ó dín dáadáa mo mí pé dáadáa rí base yìí náà mo ṣe máa ń sọ foundation meal yín ló máa ń jẹ́ kí oúnjẹ come out fine àwa mọ̀ pé concoction là ń jẹ ẹ jẹ́ ká mọ̀ pé concoction là ń jẹ tó bá ti jẹ́ àwọn sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ meal wa ẹ jọ jẹ́ ká ṣe dáadáa bó ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe ń rí. Where are you watching me from? Please subscribe to my channel. Ẹ darapọ̀ mọ́ mi ní ilé ìjọsìn mi ní ilé ìdáná mi jọ ṣó yé yín. And by the way ẹ like video mi kẹ́dẹ̀ bá mi share ẹ jọ ó yá mo ṣakọ mo ń bẹ̀bẹ̀ so ṣe rí nǹkan tí mo ṣe mo try láti túká ẹ ti rí kò tí ì dín tó ẹ máa fọwọ́ sí mi ìfẹ́ yẹ kó jóná so mi ìwà ìjọba ti ń rí saint ẹ̀ kó ti rọra ń jáde díẹ̀díẹ̀ ó ti ń fún yín ní dá tomato paste saint yẹn ẹ ti mọ̀ pé yes ó ti ń dín bọ̀ nìyẹn ṣó yé yín. Oh Lord. Kọ́lọ́n fèrè síṣẹ́ gbogbo wa so ní báyìí mo ti rọra ń dín mo ti ṣe kíni mo ti dín ó ti ń yé kébù lọ màá wá rọra fi ọ̀rá hard Corry díẹ̀ chicken stew la fẹ́ dín àti ẹtìrí ìsebẹ̀ ráńpẹ́ àti kíni thyme lóní kínkínní màá wá hard kíni màá hard Adun Obe díẹ̀ sí ṣètìrí nǹkan tí mo ṣe mo jẹ́ kí base yẹn kó dùn dáadáa náà láti lè kóun náà kó ní sọ́ọ̀sì tiẹ̀ tó tún wá ṣe kí ni ti stir fry ẹ̀ díẹ̀ please follow these steps you will never go wrong ní pé ẹ̀ ń serve any kind of chicken stew ẹ bá ti follow ẹ ti rí báyìí ó ti dàbí ó ti múnímúní. This is what we are looking for. This is the consistency, the look you are actually looking for. So ó ti dín dáadáa bẹ́ẹ̀ yẹn. So ní báyìí máa wá gbé ata mi pepper mix mi. Mo ti bọ̀ tẹ́lẹ̀ o. Máa wá da gbogbo ẹ̀ sí. Bear in mind, stew yìí ìyẹn ata yìí ó máa ń fa ata mu o. So ẹ lè fẹ́ gbọ́n ọwọ́ díẹ̀ sí tẹ́ bá lọ sọ́jà pé bóyá kẹ́ ra èlò díẹ̀ ó máa ń fa èlò mú gan o. So ó ti ń calling already àmà wá mú chicken broth wa yẹn omi chicken tàfi dín chicken yẹn àmà wá ṣe kíni àmà wá dà á sí mami kan kò ṣàn ọbẹ̀ dídín ni kò ṣàn kọ̀tà àmà wá ṣe nísìn pé àmà wá fún ní taste Alase ni mi máa pa mí náà ó ti yáyì dáadáa màá wá filẹ̀ ẹ lè cover tẹ́ bá fẹ́ kó sílẹ̀ a fẹ́ dín ní ọbẹ̀ dídín ni so ẹ jẹ́ kó dín dáadáa ẹ jẹ́ ká fún ní bíi 15-20 minutes
á dín dáadáa máa padà wá but I would like to cover mine because mi fẹ́ jẹ́ kó kó stain gbogbo bí báyìí. Mo ń bọ̀ mo ní mo ò tí ṣe kí ni mi ò tí dé. And action! Hey! Action la! Hey! Like action la! Action la! Action la! Ẹ wo, ó ti dín dáadáa. This is how you are going to know pé ọbẹ̀ yín ti dín. Tẹ́ bá ṣe enjoy, tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel mi máa ń sọ. Tẹ́ bá ti rí pé ọbẹ̀ yín ti dín, òróró yẹn máa léfò dáadáa. Ojú ọbẹ̀ yẹn gan á sàn kalẹ̀, á cool down, kò ní máa hò hàn bí ajá báǹkì. So ẹ rọra lò náà báyìí to avoid pé ó spill kákàkiri. So the next thing is ọbẹ̀ dídín ni. Ó ti jẹ́ chicken tá ti fry yẹn ẹ yà á bò ẹ kó gbogbo ẹ̀ sí kí gbogbo ẹ̀ ṣe ngẹmẹ́ngẹ mọ́nú ẹ̀ àtòrí àtẹsẹ̀ àtàpá àti gbogbo ẹ̀ ẹ ṣe kí ni ẹ yà á bò. Oúnjẹ yóò ti jìnnà gan tán ẹ ra bá mi fi white rice lé ọmọ irú ọbẹ̀ yìí ẹ lè ti jẹ búrẹ́dì àlejò lè wá kí yín kẹ gbé búrẹ́dì lé fún tẹ́ bá rí pé bóyá àlejò ẹni rice tẹ̀ ti ń pọ̀ jù ẹ gbé búrẹ́dì lé fún ọ kẹ bọ iṣu white yam kẹ bọ̀ ọ́ fún kẹ wá fi wá jẹ ọmọ ó pí ẹ̀rìn pa ní òun náà lélẹ̀. So what we need to do is just to bury all the chicken head leg lamb ham wrong gbogbo ẹ bury ẹ sí tẹ́ bá ti bury ẹ síbẹ̀ yẹn ẹ kàn ra fún ní some seconds nígbà pé àti ṣe chicken àti dín already ata náà ti dín dáadáa you just want them to marry themselves to understand that oh wow this is where I'm gonna live yeah kí ata sọ fún Mr. Chicken pé yeah welcome aboard do you understand so that's it ẹ máa ṣe kí ni ẹ máa dín tó ṣe kí ni ó yé kébù dáadáa if you follow this procedure if wọ́n ṣe ń dín ní no more no less ẹ rọra paná di ẹ báyìí ẹ ó kẹra filẹ̀ kó rọra fa kátà yẹn náà kó ṣe kí ni kó sẹ́ngẹ́ mẹ́rin ẹ rí pé mo ra lóò náà ní rọra ń sọ kó tí wọ́wọ́ lọ so if you follow this my recipe you will never ẹ rí pé mo emphasize on never go wrong in preparing chicken Nigerian chicken stew ẹ follow ẹ through ẹ má jẹ́ kí èròjà yín àwọn spices go over jà like I always advise ṣó ti yé yín ire o lọ́jọ́ gbogbo ẹ lè pair with any like I said any meal of your choice ẹ jẹ́ ká ríra next time mo ti paná mi bye.